Africa Content TV. His Excellency, His Royal Majesty, adorning a bigger crown. Bros. No. Give me the Olóyè Sẹ́nétọ̀
Adéwọ̀lú Ládọ̀yà. Kí fi àsìkò yìí kí gbogbo àwa tí a wá sí ti ayẹyẹ. Lórúkọ gómìnà wa, onímọ̀ ẹ̀rọ oníṣègùn Mákindé ọmọ yín. Lẹ́yìn tó jẹ́ pé lónìí wọ́n sí láàrin ẹ̀ka. Gẹ́gẹ́ yìí náà ṣe lò, wọ́n wà nínú ìsinmi lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò tó fi sí ìlú òdò. Wọ́n wá ní kí n kí gbogbo wá nípínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ nílẹ̀ pé a kú oríire. Mo gbégbà sí bàbá wa Olúwo àbí Àràbà. Wọ́n sọ̀rọ̀ wọn ní Ìbàdàn bá ṣe awuyewuye láàrin ara wọn. Ara àtọwọ́ bá wọn dá sí lónìí. Gbogbo awuyewuye. Ara àtọwọ́ sì bá wa dá sí. FPP àsìkò yìí kí President General Sisi ní àyíká. Bí àsìkò yìí lẹ́yìn àsìkò tí gbogbo àwọn orí adé kí ààrẹ Mùsùlùmí nílẹ̀ Ọ̀yọ́, Ẹdó, Delta àti diaspora gbogbo bí ká bá ti ṣe káàrùn sí ààrẹ wa náà. Mo kí màmá wa, màmá Adédèbígbé, òkè yìí, a kú oríire ọjọ́ òní, oríire náà yóò bá ìgbà. Wá sí bàbá òyìnbó. Àwọn ọmọ ìjọ